Ẹ káàbọ̀. Ẹ wò ó, tí wọ́n bá ní nǹkan gbẹnu tán, sinimá yìí gbẹnu tán kọjá bẹ́ẹ̀. Àkọ́lé eléyìí ni a pè ní ìgbẹ̀yìn. Ṣùgbọ́n ká tó máa tẹ̀síwájú, ẹ subscribe sórí channel yìí láti lè máa jẹ àǹfààní àwọn sinimá lọ́lọ́kan òjọ̀kan eléyìí tí ó bá ń lọ lọ́wọ́. Àwọn òṣèré tó kópa nínú sinimá yìí ni Allwell Adémọ́lá, Bíọ́lá Adébáyọ̀, Ìyá Múfú, Apá, Seilat Adéyẹmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún ẹ̀yin tí ẹ ti láǹfààní àti wo sinimá yìí, ẹ tètè gbìyànjú kí ẹ lọ wò ó. Ó dá lórí àwọn ọ̀rẹ́ olójúkòkòrò méjì kan tó jẹ́ wípé gbogbo obìnrin tí wọ́n bá ti rí òun ni wọ́n fẹ́ máa ń gùn. Eléyìí tó sì jẹ́ wípé àwọn méjèèjì ni wọ́n ní ẹni tí wọ́n ń fẹ́. Ìyàwó ọ̀kan nínú wọn òun ló rìnrìn àjò. Eléyìí ló wá mú kí ó parọ́ fún obìnrin míì wípé òun kò níyàwó nílé o, tí ó sì gbé obìnrin náà wá sílé. Bẹ́ẹ̀ náà ni ọmọbìnrin yìí náà kọ̀ tí ó ní òun kò ní lọ wípé ṣebí ilé ọkọ òun ni òun wà. Gbogbo ìgbìyànjú ọkùnrin yìí láti lé ọmọbìnrin náà lọ ni ó já sí pàbó, nítorí wípé ọmọbìnrin náà kì í ṣe ènìyàn lásán. Eléyìí ló wá mú wọn tọ̀ aládùúrà lọ. Nípasẹ̀ aládùúrà yìí ni àṣírí fi wá tú tí ìmọ́lẹ̀ sì tàn sínú òkùnkùn. Ibi tí ọmọkùnrin yìí ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ tí ó ti ṣekú pa ọ̀gá rẹ̀ látàrí pé ó fi obìnrin tàn nítorí kí wọ́n lè fi ilé rẹ̀ yáwó. Kò mọ̀ wípé ọmọbìnrin tí òun gbé wálé òun ni ọmọ bàbá tí òun ṣe ikú pa ní ọjọ́ kìíní àná. Eléyìí tó sì jẹ́ wípé lẹ́yìn ìgbà tí wọ́n fi lé yáwó tán tí wọ́n lé ọmọ obìnrin náà síta, òun pàápàá yìí náà ló ta ọmọbìnrin yìí fún àwọn tí wọ́n ń ṣòwò ọmọ tuntun, tó jẹ́ wípé bí wọ́n bá ṣe ń bá àwọn ọmọbìnrin tí wọ́n kó tí wọ́n ṣe ń bá wọn sùn ni wọ́n ń fún wọn lóyún tí wọ́n sì ń ta àwọn ọmọ tí wọ́n bá bí. Ṣùgbọ́n ní ìgbẹ̀yìn tí àwọn ọlọ́pàá kó wọn fún iṣẹ́ ibi tí wọ́n ń ṣe, ẹ wá máa wò ọmọbìnrin yìí, ibẹ̀ ni ó kú sí. Eléyìí tí òkú rẹ̀ sì wá jà padà lórí ọmọkùnrin tí ó ṣekú pa. Ọmọbìnrin yìí náà ló padà pa ọkùnrin yìí nígbẹ̀yìn. Ṣé ẹ lérò pé ikú náà ló tọ́ sí? Ẹ comment ohun tí ẹ̀yin bá rò. Kò ní jù báyìí lọ. Ó dìgbà.